A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀mádẹ̀. Àwọn agbébọn tí wọ́n jí akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí ó lé ní 286 ní ìpínlẹ̀ Kaduna ti ń béèrè àpapọ̀ owó tí iye rẹ̀ jẹ́ bílíọ̀nù kan náírà kí wọ́n tó gba ìyọ̀ǹda. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, adarí ìlú Jubril Aminu tí ó ṣe agbẹnusọ fún àwọn ẹbí tí wọ́n jí ẹni wọn sínú ìgbèkùn sọ wípé òun gba ìpè láti ọ̀dọ̀ àwọn ajínigbé ní ọjọ́ Ìṣẹ́gun. Ó ní wọ́n fún wọn ní gbèdéke láti fi san owó yìí láàrin 20 bẹ̀rẹ̀ láti ọjọ́ tí wọ́n jí àwọn wọ̀nyí gbé. Àìjẹ́ bẹ́ẹ̀, àwọn á pa gbogbo akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé dànù. Òṣìṣẹ́ kan láti ìjọba ìbílẹ̀ Kanṣu Kuriga Idris Ibrahim náà fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Ó ní àwọn ajínigbé pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Aminu láti bá ìlú sọ̀rọ̀. Wọ́n fi ìlà ìbánisọ̀rọ̀ pamọ́ hidden number, ṣùgbọ́n àwọn aláṣẹ ti ń ṣiṣẹ́ láti rí ìlà ìbánisọ̀rọ̀ ọ̀hún gbà. Ó fi kún wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ń gbé ìgbésẹ̀ láti rí wípé wọ́n gba ìyọ̀ǹda àwọn tí wọ́n jí gbé. Kọmíṣánná fún ààbò abẹ́nú àti ọ̀rọ̀ ìdílé ní ìpínlẹ̀ Kaduna Samuel Aruwari kò tètè fèsì lórí ìbéèrè àwọn ajínigbé. Bákan náà ni agbẹnusọ fún ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú àwọn ológun náà ò fèsì sí ìbéèrè. Mínísítà fún ìròyìn Mohammed Idris sọ fún akọ̀ròyìn lánàá wípé ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ kí àwọn òṣìṣẹ́ aláàbò gba ìyọ̀ǹda àwọn tí wọ́n jí gbé láì san owó ìyọ̀ǹda. Ìròyìn jábọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ iléèwé ni àwọn agbébọn jí gbé ní ọjọ́ 7 oṣù kẹta ní ìlú Kuriga, ìpínlẹ̀ Kaduna. Ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ ìṣẹ̀lẹ̀ ajínigbé àkọ́kọ́ ọlọ́pọ̀ èrò lórílẹ̀-èdè láti ọdún 2021. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kò dín ní ènìyàn 8 tí orí kó yọ nínú ìjàmbá ọkọ̀ tí ó wáyé ní ojúnà Àgọ́ Ìgbàlà, márosẹ̀ Èkó sí Ìbàdàn lónìí. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìjàmbá yìí wáyé pẹ̀lú ọkọ̀ èrò méjì pẹ̀lú ọkọ̀ akóyanrìn kan ní Osadol Filling Station láàrin aago 8 òwúrọ̀ kọjá ìṣẹ́jú 12. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá tí ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn sọ wípé wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú dẹ́rẹ́bà ọkọ̀ akóyanrìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ ọmọ ìlú ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ti sọ kògbákùgbé ọ̀rọ̀ sí ọ́fíìsì olùṣirò àgbà fún ìjọba àpapọ̀, kọmíṣánná lórí ìṣúná pẹ̀lú 36 orílẹ̀-èdè pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba lórí bí wọ́n ṣe pinnu àti ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè United Kingdom ní àsìkò tí orílẹ̀-èdè ń kojú ìṣòro ọrọ̀ ajé. Ọ́fíìsì akọ̀wé fún ìjọba àpapọ̀ AGF ni a gbọ́ wípé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àmójútó ìṣúná, Public Financial Management and International Public Sector Accounting Standards ní ìlú London, orílẹ̀-èdè United Kingdom. Ìwádìí sọ di mímọ̀ wípé ìdánilẹ́kọ̀ọ́ yìí wáyé ní Carlton Tower Hotel, Kensington ní ìlú London bẹ̀rẹ̀ láti ọjọ́ 4 oṣù kẹta títí di ọjọ́ 9 oṣù kẹta ọdún 2024. Níbi ìpàdé yìí láti rí àwọn kọmíṣánná lórí ìṣúná láti ọ́fíìsì olùṣirò àgbà fún ìjọba àpapọ̀. Níbi ìpàdé yìí ni wọ́n ti sọ̀rọ̀ lórí ètò ọrọ̀ ajé pẹ̀lú ìṣòro tí wọ́n ń kojú nípasẹ̀ àmójútó ìṣúná. Àwọn tí wọ́n kópa nínú ni wọ́n ní àǹfààní àti ṣe àbẹ̀wò sí aṣojú orílẹ̀ ní ìlú London bí ètò ṣe ń bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀ títí di aago 2 ọ̀sán. Ṣùgbọ́n àwọn ọmọ orílẹ̀-èdè kan àti ẹgbẹ́ ti bu ẹnu àtẹ́ lu AGF pẹ̀lú kọmíṣánná lórí bí wọ́n ṣe ní
bí wọn kò ṣe ní ìtara ipò ọmọ orílẹ̀-èdè. Wọ́n ní orílẹ̀-èdè ni wọn ìbá ti ṣe irúfẹ́ ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ láti lè ṣe àdínkù sí owó. Ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan, The International Society for Social Justice and Human Rights, ti ṣe àpèjúwe ìrìnàjò yìí gẹ́gẹ́ bí ìnákúnàá àti ànádànù owó orílẹ̀-èdè. Adarí ẹgbẹ́ yìí, Jackson Omenazu, sọ fún akọ̀ròyìn lánàá wípé ìpinnu láti kó adúrú aṣojú bẹ́ẹ̀ lọ ìlú London ṣe àfihàn wípé àwọn òṣìṣẹ́ ìjọba kò ní ìtara sí ìṣòro tí ọrọ̀ ajé orílẹ̀-èdè ń kojú. Bí ó bá jẹ́ wípé lóòótọ́ ni ó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ workshop, èéṣe tí olùṣirò àgbà nìkan ò ṣe lọ kí ó sì wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn kọmíṣánná tó kù lórílẹ̀-èdè. Jackson ní inú àpà pátápátá ni èyí jẹ́, ìrìnàjò asán àti ànádànù. Àbí èwo làbọ̀rọ̀ ìrìnàjò pẹ̀lú kọmíṣánná 36? Èyí kù díẹ̀ káàtó. Orílẹ̀-èdè nílò àwọn tí ó lè ṣọ́ owó ná, kì í ṣe abólówó ṣe kúmọkùmọ. Ó ní bí a bá wo pàṣípààrọ̀ owó, ó sàn láti gbé ìpàdé ọ̀hún wá sí orílẹ̀-èdè. Olùṣirò àgbà àti àwọn tí wọ́n buọwọ́ lu ìgbésẹ̀ yìí nílò ìbáwí. Ṣùgbọ́n nígbà tí ó ń ṣe àwáwí, adarí ìròyìn fún ọ́fíìsì AGF, Báwà Mọ́kwá, ní ìdánilẹ́kọ̀ọ́ yìí wáyé ní ìlú London nítorí ó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún. Wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí níbẹ̀ nítorí ibẹ̀ ni wọ́n ti ní gbogbo ohun èlò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Chief Imam mọ́ṣáláṣí ńlá Fálọmọ ní ìpínlẹ̀ Èkó, Dókítà Tajudeen Adébáyọ̀, ti sọ wípé kí ará ìlú bu ọ̀wọ̀ fún pàtàkì oṣù Ramadan fún àwọn mùsùlùmí òdodo, kí wọ́n yẹra fún àti máa jẹun ní gbangba tàbí lójú mùsùlùmí. Ó ní jíjẹ oúnjẹ lójú àwọn aláàwẹ̀ lè mú wọn kùnà àti gbààwẹ̀. Chief Imam sọ èyí fún News Agency of Nigeria lánàá ní ìpínlẹ̀ Èkó tako àwọn mùsùlùmí kan tí wọ́n ká mọ́ ibi tí wọ́n ti ń jẹun nígbà tí ó yẹ kí wọ́n máa gbààwẹ̀. Akọ̀ròyìn náà ní jábọ̀ wípé Hisbah, ọlọ́pàá mùsùlùmí, fi ọwọ́ ṣìkún òfin mú tọkùnrin tóbìnrin ẹlẹ́pà tí wọ́n ń jẹun ní gbangba nígbà tí ààwẹ̀ ṣì ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Kano. Agbẹnusọ Hisbah, Ọ̀gbẹ́ni Lawal Fagge, tí ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, sọ wípé àwọn fi ọwọ́ ṣìkún òfin mú àwọn wọ̀nyí ní ìtòsí ọjà Kano bí wọ́n ṣe ká ọmọbìnrin ẹlẹ́pà yìí mọ́ tí ó ń jẹ ẹ̀pà nínú igbá rẹ̀. Fagge ní èrò ìwòran ni ó ta wọ́n lólobó tí wọ́n fi rí wọn mú. Nígbà tí ó ń fèsì sí ìgbésẹ̀ yìí, Chief Imam ní ojúlówó mùsùlùmí gbọ́dọ̀ ya àsìkò ààwẹ̀ sí mímọ́ kí wọ́n sì bu ọ̀wọ̀ fún un. Ó ní ààwẹ̀ jẹ́ dandan fún mùsùlùmí tí ara rẹ̀ dá pé, tí kò sí ní ìrìn àjò. Àwọn tí oore ọ̀fẹ́ wà fún ni àwọn arúgbó, olóyún, ìyá tó ń fọ́mọ lọ́yàn tí kò lè mú un mọ́ra, àti obìnrin tó ń ṣe nǹkan oṣù tàbí tí ó ṣẹ̀ṣẹ̀ bímọ. Bákan náà ni wọ́n fi ààyè gba àwọn tí wọ́n bá ní àwáwí tó ṣeé gbọ́. Ó ṣe pàtàkì kí àwọn tí kò bá gba ààwẹ̀ ṣọ́ra oúnjẹ níta gbangba. Ìdí nìyí tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú àwọn tí wọ́n mú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ NNPCL Mele Kyari ti sọ fún ilé ìgbìmọ̀ wípé ibi ìfọpo ìlú Port Harcourt yóò bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn ọ̀sẹ̀ méjì, gẹ́gẹ́ bí ó ṣe fi dá ọmọ orílẹ̀-èdè lójú wípé àtúnṣe ibi ìfọpo yìí yóò parí ní ọjọ́ tí wọ́n gbèrò rẹ̀. Bákan náà ni Kyari ṣe àfihàn wípé ibi ìfọpo ìlú Warri náà ti fẹ́ẹ̀ ṣetán, nígbà tí iṣẹ́ ibi ìfọpo Kaduna yóò parí nínú oṣù kejìlá ọdún yìí. Èyí ń wáyé bí ilé ìgbìmọ̀ ṣe dá ẹ̀sùn lórí ìwà jìbìtì sí àtúnṣe ibi ìfọpo nù. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní kété tí wọ́n parí ìpàdé, Sínétọ̀ Ifeanyi Ubah, tí ó ń darí ìgbìmọ̀ tó ń ṣàmójútó àtúnṣe ibi ìfọpo mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè, sọ wípé wọ́n ti parí gbogbo àtúnṣe ọ̀hún. Ohun tí ó kù ni láti dán an wò bóyá ó ń ṣiṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
olórin ilẹ̀ nàìjíríà simisola kòsókó tí gbogbo ènìyàn mọ̀ sí simi ti kọ̀rọ̀ ojú sí bí àwọn alátìlẹyìn rẹ̀ ṣe ń béèrè fún àyípadà bí ó ṣe ń kọrin. olórin dùdùkẹ́ ṣe àfihàn ìtọ́wò nínú orin rẹ̀ kan lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ní ọ̀kan nínú àwọn alátìlẹyìn rẹ̀ gbà á ní ìmọ̀ràn kí ó yí ohùn padà. ó ní ọkọ rẹ̀ ti yí ohùn padà, àwọn sì ń gbádùn rẹ̀, kí òun náà ṣe bákan náà. ẹ jẹ́ n kà á ní èdè Gẹ̀ẹ́sì. Your hobby changes his sound and it's amazing to see. Do the same. You are too good to be doing basic shit. Àwọn mìíràn náà tẹ̀lé ọ̀rọ̀ yìí pẹ̀lú èsì. ọ̀rọ̀ yìí bí Simi nínú bí ó ti kọ wípé kí wọ́n ṣàlàyé èyí tí ó dọ́gba nínú gbogbo orin 10 tí òun ti kọ, bí ó ti rọ àwọn tí kò nífẹ̀ẹ́ sí orin rẹ̀ kí wọ́n gbájúmọ́ orin mìíràn. ó ní ará ilẹ̀ Bìrìtìkó Adele ń kọ irú orin kan náà tí àwọn alátìlẹyìn rẹ̀ kò ṣẹ̀kẹ́ èébú sí i rí. ó ní kí wọ́n fi òun sílẹ̀ pẹ̀lú ohùn tí òun ń lò. òun kò lè ṣe àyípadà ìṣẹ̀dá, kí ẹnikẹ́ni má yọ òun lẹ́nu. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.